A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a ní kí a mú wá fún yín òun náà ni nípa iṣẹ́ ìwádìí kan tí ó ń bọ̀ lórí ìkànnì yìí láìpẹ́ yìí. Kí ni iṣẹ́ ìwádìí yẹn, kí ló dá lé lórí? Kí ni iṣẹ́ ìwádìí yẹn, kí ló ní í ṣe? Kí ni a gbé yẹ̀wò nínú iṣẹ́ ìwádìí yẹn? Kí gan ni a ṣe iṣẹ́ ìwádìí lé lórí nínú fídíò yẹn? Ohun tí a fẹ́ mú wá òun náà ni àtúpalẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tí àwọn Yorùbá tí wọ́n ń pè ní ibi ọmọ placenta àti ìgbàgbọ́ Yorùbá lórí ibi ọmọ. Ǹjẹ́ ẹ̀yin mọ ìdí tí Yorùbá fi máa ń ri ibi ọmọ mọ́lẹ̀? Kí gan ni òtítọ́ ọ̀rọ̀ nípa wípé ajá ò gbọdọ̀ jẹ ibi ọmọ? Tí ajá bá jẹ ibi ọmọ, kí ni ó máa ń ṣẹlẹ̀ sí ọmọ tí wọ́n bá bí pẹ̀lú ibi ọmọ yìí? Àti pé kí ni àwọn nǹkan míì, ọ̀rọ̀ míì tí ó ṣókùnkùn tó jásírí nípa ibi ọmọ placenta? Kí ni ẹ̀sìn sọ nípa ibi ọmọ, nípa pé ká ṣe ibi ọmọ lọ́jọ́? Kí ni ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Islam, kí ló sọ nípa rẹ̀? Kí ni ẹ̀sìn ìgbàgbọ́ Christianity, kí ló sọ nípa ibi ọmọ? Ǹjẹ́ medical benefit ǹjọ́ wà pẹ̀lú tí a bá ri ibi ọmọ mọ́lẹ̀? Àti àwọn ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ibi ọmọ placenta tí olóyìnbó ń pè ní placenta, òun náà ni a fẹ́ gbé yẹ̀wò nínú fídíò yẹn. Ṣùgbọ́n iṣẹ́ ìwádìí wa ó ń lọ lọ́wọ́, ó ń tẹ̀síwájú. A kàn ní kí a fi eléyìí ká fi pèsè ọkàn ẹ̀yin olólùfẹ́ wa, ká fi pèsè ọkàn yín sílẹ̀, kẹ́ ẹ lè máa mọ̀ wípé àsùn àkàárẹ̀ nílé iṣẹ́ wa Otasansan rédíò TV láti máa mú àwọn iṣẹ́ ìwádìí, àwọn ọ̀rìnkìnníwín àbọ̀ ìwádìí tí ó ṣe gbogbo wa láǹfààní ká lè máa mú wá sórí ìkànnì yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. Láìpẹ́ láì jìnnà tíṣẹ́ ìwádìí wa tí ó bá ti tẹnubodò, a mú fídíò yẹn wá fún yín lórí ìkànnì yìí. Ẹ̀yin ṣáà má gbàgbé láti subscribe sórí ìkànnì wa Otasansan rédíò TV. Bákan náà kí ẹ má gbàgbé láti tan notification bell, ìyẹn aago rán mi létí. Notification bell yẹn òun ni yóò fún láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ máa mọ̀ lóòrèkóòrè tá a bá ti mú àbọ̀ iṣẹ́ ìwádìí tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Bákan náà ẹ máa bá ní share àwọn fídíò wa kó lè máa káàkiri àgbáńlá, kó lè máa jẹ́ àǹfààní fún àwọn míì gẹ́gẹ́ báyìí náà bẹ́ẹ̀ sì ń jẹ́ àǹfààní àwọn iṣẹ́ ìwádìí tí à ń mú wá